ló wà ọ̀dọ̀ mọ́dà mi ló wà tó ti ń ṣiṣẹ́ so mọ́dà mi kàn pè mí jọ́kan náà ni wípé àwọn orídìí ọlá wípé ó lóun sọ pé ó ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ ó ní mi ò rí wípé mo wà ní church mo wà ní so ìgbà tó ṣáà máa yá ó wá fi wọ́n strange number pé bí ìmọ̀bí tó ti ń sọ̀rọ̀ wọ́n á ní kí n lọ kí n dáríjì wọn mo ní bọ́ ló wà ó ní kí n ṣàdáríjì wọn ọmọbi tí ìrìnàjò lè yọrí sí wọn láwọn ọ̀rẹ́ wọn kan ló wá bá wípé káwọn travel lọ sí ìlú kan nípa ọ̀fẹ́ wá nígbà pásítọ̀ lọ ó nígbà táwọn ọ̀rẹ́ máa débẹ̀ nípa ọ̀tọ̀ ní nǹkan tó ń bá láti gbà yẹ ní ìgbúrú ẹ orí wa láti ẹ̀ náà ni mo tún wá ó dẹ̀ láwọn ọmọ ẹ̀ méje mi náà ni mo ń tọ́jú wọn bọ́ ètò bímọ fún mi ò rí yẹn ìgbà tó ọmọ ẹ̀ ti wà ní kékèké ló pẹ̀lú ẹ̀ ti túká mi ìmọ̀ náà bẹ́ẹ̀ mi ìmọ̀lú ẹ̀ mi mọ́ bí tí mo lè wá ní country ní I don't even know mi rí mẹ́fọ́ sọ́jú yìí ló clock 41 wọ́n wà bàdàn èmi náà ni mò ń ránṣẹ́ sí gbogbo ẹ̀ wá ìwọ̀nba ìkọ̀ọ̀kan tó bá jàjà pè mí síṣẹ́ school fees wọn wọ́n ní ìdìgbà wọ́n ní ìdáwọ́ òun náà ni mo fi mójútó mi ṣàṣọ pé nígbà tí mi ò rí àwọn kí n sọ pé kọ́ ọmọ ọlọ́mọ máa kà. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ sọ pé irọ́ ni Madam Jumoke George ń pa pàápàá lórí ipò tó wà nípa ìlera rẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ nípa ọmọ rẹ̀ Adéọlá tó lòun ò mọbi tó wà tó ní láti bí ọdún 4 lòun ti gbọ́ nípa Adéọlá yìí gbẹ̀yìn oníkódà orílẹ̀-èdè tó wà òun ò mọ̀. Kí n tó tẹ̀síwájú fún àǹfààní ẹ̀yin tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ tó sì ń wo ìkànnì Ọmọ Aláṣẹ Media fúngbà àkọ́kọ́ ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa share ẹ̀ kẹ́ ẹ sì bá wa like ẹ̀ kọ́mẹ̀ǹtì yín ẹ fi sábẹ́ ìbéèrè tó bá rú yín lójú ń bẹ̀ ẹ bi wá a ó sì dá padà fún yín. àwa sì wádìí àwọn nǹkan tí ọmọ màmá yìí èyí tá à ń pè ní Jumoke George ọmọ rẹ̀ Adéọlá nǹkan tó sọ láti ìlú Mali tó lọ àti nǹkan tójú ẹ̀ rí ìdí tí ò fi lè tí ì wá sórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ ní fi hàn wá níkànnì yìí apá kìíní àti apá kejì ká lè gbọ́ dáadáa ká lè rí i pé n tí màmá wa ìyẹn Jumoke George wá sọ pẹ̀lú Bíọ́lá lórí ìkànnì rẹ̀ tó pè ní Talk to Be òótọ́ gbà ló sọ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ ò tọ́jú rẹ̀ ẹ jẹ́ á gbọ́ bọ́rọ̀ ọ̀hún sì jẹ́ ọ̀rọ̀ òun pẹ̀lú Bíọ́lá lórí fóònù ẹ jẹ́ á gbọ́. àǹtí Ọláṣẹ ń gbọ́ mi. ẹ pẹ̀lẹ́ ẹ má bínú mo wà lẹ́nu iṣẹ́ látẹ̀kan ni sorry. mo ń sọ wípé tá a bá wá ọ̀nà tẹ máa fi wálé ńkọ́ kí la lè ṣe. nǹkan ló ṣẹlẹ̀ ní wípé ṣẹ́rí ọdún náà nísìnyí tí bá máa wálé bíi ní ìwé tí màá fi rìn lọ́nà ṣe understand. okay. mi ò ní ìwé tí màá fi rìn bàbá nọ́mbà 2 owó tí màá ti fi wálé ìgbà tó ṣẹlẹ̀ rẹ̀. ṣé kò sí báwọn tí ò ní ìwé bọ́n ṣe ń rìn ni. kò sẹ́ni tó máa rìn lọ tí ò ní níwèé Bíọ́lá àwọn ọmọ Nàìjíríà tó wà ní kọ́sọ́dì àwọn pípọ̀ yìí wọ́n lé ní 500 wọ́n fi báwọn lè bọ̀ sọ́nà láì níwèé. but my wọ́n dẹ̀ ti gbé ìwọ̀n kí n fi wọn lọ ẹ̀wọ̀n náà máa tìyàn mọ́. but my thing is kí ló dé tí ẹ ṣe jẹ́ kí mọ́mì tiẹ̀ láì dà bó tiẹ̀ jádùúrà lásán ló ń gbà fún yín kódà. Hello? Hello, mo ń gbọ́ yín. ṣé mọ́mì ṣẹ̀yìn ni ṣé ń bínú sí wọn ni ṣé ń bá wọn jà ni. mi ì bá wọn jà ẹ̀nà tó wáyé pé tí nǹkan wà lọ́wọ́ mi tí mo ti lè fi bá wọn sọ̀rọ̀ wọn máa ti tó bá wọn sọ̀rọ̀ wọn ní sè ó ti pẹ́ gan àti tó bá wọn sọ̀rọ̀ kan sí nǹkan mi mọ bí mo fẹ́ ṣe. bọ́ ṣebí sim kan ni mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. Àǹtí Bíọ́lá mi ò ní kọ́ńtàtì kankan lọ́wọ́ eléyìí sì yìí ni ó sì ní ṣe understand. ipò ẹni tó fún mi ní sìnmù yìí for the main time ni because ọmọ ìlú yìí lòun ṣe understand ọmọ ìlú yìí lòun àgbẹ̀bọ̀ sí ní òní ẹ̀nà ìlú tí mo lè fi ṣe sí ìtọ́dọ̀ mi. mo nígbàgbọ́ pé gbogbo yín lẹ̀ ń gbóhùn Adéọlá yìí
àwòrán rẹ̀ lẹ́ ń wò lórí fóònù yìí. láṣẹ Olódùmarè gbogbo ẹni tó rìnrìn àjò ẹ̀ mọ̀ ní rágbó o. ọmọ yìí ò wù kó wálé ṣùgbọ́n kò lè wálé. ṣùgbọ́n tó yà wá lẹ́nu ni pé àwọn kan lè wá sórí ayélujára láti máa sọ pé Jumoke George wá parọ́ ni òkòwò lọ́wọ́ gbà. mo sì máa ń sọ fún wa wípé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹja tiẹ̀ máa gbára wa gbọ́ díẹ̀díẹ̀ torí pé ìwà àbàjẹ́ ti pọ̀ jù náà ni òjá lè gbára wa gbọ́. ẹja gbọ́ ohun tí Adéọlá tún sọ síwájú lórí ọ̀rọ̀ yìí ká lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ dáadáa. ọjọ́ wo lẹ ti bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn ọjọ́ wo. ó ti pẹ́ o. ṣé ti máa fún yín ní nọ́mbà àwọn ṣe máa pè wọ́n. àwọn làákùn gbọ́ mi ní parọ́ fún yín mi mọ̀ bí nǹkan mo mọ bí wọ́n máa ké ni wọ́n máa ké lórí fóònù bí ìdẹ̀fẹ́ tẹ ló bè mí báyìí kí nǹkan yọ sí wọn lójijì màmá yìí pé mo ti rí wọn face to face wọ́n ní sì tí mi ti bí àti wálé mo máa wà bí níwà ábì láti fi bá wọn sọ̀rọ̀ pé wọ́n máa kí máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe understand ìfẹ́. ṣé ẹ pé àwọn ọmọ yín ń kọ́ ṣé ń pe àwọn. kò sí mo ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀. so ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ in 4 years. wọ́n ṣàdí family kankan mi bí iṣẹ́ ló pọ̀ jù fẹ́ràn kan tí mo fẹ́ bá sọ̀rọ̀ mi ní sí nǹkan ọ̀dẹ̀ bá ń bọ̀ mi ní bọ́tà tí mo pọ̀ jù. kí lẹ wá fẹ́ ká ṣe báyìí. ṣé mo pé àwọn èèyàn ti ń drag mọ́mì yín gan o wọ́n ní pé rọ́ ni wọ́n ní pé ẹ̀wọ̀n mọ̀bí tẹ wà wípé ẹ̀ ń sọ wípé wọ́n ń bá yín sọ̀rọ̀ pé mọ́mì yín mọ̀bí tẹ wà wọ́n dẹ̀ ti ń drag wọn gan ó dẹ̀ ti ń di wàhálà gan wọ́n ní mọ́mì yín mọ̀bí tẹ wà pé mọ́mì yín wá parọ́ gbowó wọ́n fẹ́ torí pé wọ́n fẹ́ scam àwọn èèyàn náà ṣe wá tà wá sọ bẹ́ẹ̀. àtìgbàlẹ̀ ìwé jẹ́ kó máa sọ ìtẹ́rí ìpọ́n tó máa ń dùn mí fún àwọn èèyàn ní íńtánẹ́ẹ̀tì yẹn wọn ní mo bọ́rọ̀ ṣe jẹ́ wọ́n á ti máa sáré máa sọ wọn tí kò yẹ kó sọ lẹ́nu. bí wọ́n ṣe wà nísìnyí tí n bá sọ fún yín wípé tó bá jẹ́ wípé kì í ṣe pé bóyá àdúrà wọn gan àtẹ́lẹ́dà wọn tó wà pẹ̀lú mi ó yẹ kí n ti wà lára àwọn táwọn boko haram pa ní 4 years ago ìyá àti Bíọ́lá I've go through a lot nílùú yìí ṣe understand. Èbò èèyàn wá ń firú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀ náà bó tiẹ̀ jẹ́ kẹ́ pé èèyàn kan tó mọ̀ wọ́n kan máa bá yín pè wọ́n pé ẹ wà lálàáfíà o ẹ máa reach out o nǹkan kò ṣe yín o ẹ kò lọ opportunity àti àbí ṣé báwo ló ṣe rí lára yín ìyá mà láṣọ yàtọ̀ àwọn ọmọ téèyàn finú ara ẹ̀ bí. kí lẹ wá fẹ́ ká ṣe báyìí. kí lẹ fẹ́ ká ṣe báyìí. nǹkan tí ẹ bá mọ̀ jẹ́ pé ẹ lè ṣàlágbára tí mo lè fi wálé nǹkan tí mi fúnra mi ó ti sú mi ọ̀rẹ́ jíjẹ gẹ̀ẹ́tì. nǹkan tí mò ń sọ náà nìyẹn pé kí ni ká ṣe báwo la ṣe lè ṣe. everything about this country náà wulẹ̀ náà kò bá mi èmi nísìnyí Kọ́lá ń kú pé ní Kọ́lá dìde ni mò ń ṣe nǹkan tí mi ò ṣe ń gbọ́ ti Abíọ́lá èmi fúnra mi ò gbó lọ títí bí because wọ́n ṣàbí iná nọ́mbà 2 kò bá mi ní ara mu bọ́ mi ní choice ìgbà tí mi ò mọ bí mo ṣe fẹ́ wá sílé ṣe I understand. kí ni wẹ́dà bẹ̀. ibi ìgbà ìgbóná. ó gbóná ok. ànọ́mbà 1 òtútù wọn ó le gan. ṣé mọ nǹkan ẹ pé àwọn èèyàn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ béèrè lọ́wọ́ wọn pé tẹ bá fẹ́ lọlé báwo lẹ ṣe lè ṣe ẹ béèrè tẹ bá ti béèrè kẹ send message sí mi padà. Ejo, we have to solve this not because of anybody. Your mom is not fine. Bí mo yín bá yín sọ̀rọ̀ hospital ni mommy yín wà o. Ṣé bó ṣe bẹ́ẹ̀ lábúrò kí ló tẹ̀ kí n bá fẹ́ sọ̀rọ̀ náà tẹ́ bá tẹ̀ bá mommy sọ̀rọ̀. àti ìgbà tá ti sin jáde ó ní máa ti fẹ́ ti ríra sójú gbẹ̀yìn. Bọ̀ ìyẹn ò ní. ṣé nígbà tí mo kó Nàìjíríà Isabella mi nípa ọ̀rọ̀ fún mi ìdágbére fún anybody. and from tí mo mú kò lè gangan bàjẹ́ mi túmọ̀ bí mo ṣe ṣe bí wọ́n jùmọ̀ mi lọ́wọ́ níbi because wọ́n ń jalè bí báyìí tó mi ìtẹ̀ wàá pèsè anybody mi ò kó contact anybody lọ́wọ́. ok ẹ lọ find out kẹjẹ ká mọ nǹkan tá a bá lè ṣe kẹjẹ ká mọ bọ
èmi ń rò pé kẹ́ bá mọ́mì yín sọ̀rọ̀ o. Ọlọ́run ò ní fi kú tó yapa wá o. Ẹ ká máa regret nǹkan téèyàn wá ṣe. Ó ti yé yín. ni mo sì máa ń sọ nípa gbogbo àwọn arìnrìn-àjò. Ọ̀pọ̀ ló máa sọ pé ẹ jẹ́ á travel láì mọ pàtó ibi tá à ń lọ. Ìrìn àjò tí ò bá lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ má jẹ́ á lọ mọ́. Bí ìgbà téèyàn bá sọmọ nù náà ní jẹ́. Bíyà ìbá lòun sọmọ nù òun rọmọ tí ń jẹ́ Déọlá ó mọ ohun tó ń sọ o. Ẹ̀rí báyìí látìgbà tí Déọlá ti kúrò nílé, Déọlá gan lòun mọ̀ bóun sì lè padà sórílẹ̀-èdè Nàìjíríà. Bílẹ̀ wá ń sọ fún un pé àfi kó wà kíyà ìmọ̀kú báyìí, ó ní òun tiẹ̀ mọ̀ bóun sì fẹ́ ṣe é. Òun gan lọ́mọ sí Nàìjíríà tó fi síbẹ̀ tí ò wẹ̀yìn ẹ̀ wò mọ́. Ẹ má gbàgbé o, Adéọlá yìí la pè ní ọmọ ọdún 41 kì í sọmọdé mọ́, àgbàlagbà ni. Báwo ló ṣe fẹ́ padà sórílẹ̀-èdè Nàìjíríà? Ẹ̀yin abiyamọ ayé, ẹ bá wa ṣàánú màmá wa Jumoke George. Ẹ jẹ́ á gbàdúrà kí Adéọlá náà padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tóun bá ní kóun kàn padà bákan ṣá o, ó ní tán bára mú òun ṣẹ̀wọ̀n débi pé òun ò ní lè wá sórílẹ̀-èdè Nàìjíríà mọ́. Abiyamọ ẹ kú ọ̀rọ̀ ọmọ, ojú ń rí lórí ọmọ, gbogbo abiyamọ pátápátá àájìrí ọmọ o. Kò ní jù báyìí lọ táàrí labalabi tá a wà yìí. Láṣẹ Ọlọ́run Olódùmarè á tún pàdé lọ́jọ́ míì. Ọjọ́ rẹ̀ ẹni ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ẹ subscribe síbẹ̀ ká lè máa gbọ́ra wa dáadáa jù báyìí lọ. Búburú kan ò ní ṣe yín, búburú kan ò sì ní ṣe mí. Ire o, ire kàbìtì. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.